Ejere lere mo nílé Justus Adéọlá iyì ọlá kan ni mo sì máa ń lọ ọmọ pásítọ̀ Rúbẹ̀n Olúwaṣògo mo lọ́mọ Mrs. Adébọ́lá Ògúngbè ni mo sì máa kìlọ̀ ní ọjọ́ rẹ̀ bàbá rẹ̀ pásítọ̀ Rúbẹ̀n Olúwaṣògo ló rán mi sí ọlọ́ni ọjọ́ rẹ̀ bí Ọláwálé àjípolówó Jésù tọ̀tọ̀ ọ̀rọ̀ bàbá òrèdè bàbá èdè àkùnyùn bàbá àwọn gbólóhùn báramù tọ́mọ aláyọ̀ ò lè pa kẹ́rẹ́ Adéọlá iyì ọlá kan járẹ́jẹ́ ńlọlé bàbá tóbi ọ̀lọ́mọ ẹ̀yin lọ́mọ gbòómọ́rẹ́ gbòómọ́rẹ́ ọmọ alágbàdo òde mo lẹ́yìn lọ́mọ àtàpẹ́tẹ́ ẹnu omi gèlèdè lódò sànyà òde mi ní bàrà àdí omi kó sí mi lẹ́nu mo lẹ́yìn lọ́mọ ẹ̀yin lọ́mọ òkúta mẹ́ta òde nígbò ọ̀kan ń ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlẹ́ẹ̀kejì ń ṣe mí ní mọ́ rọra ẹ̀rẹ́lẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ ṣe ló bí mi pé ó ní pé gbà tó mọ̀nà kí ló wá ṣe nígbò ọmọ rẹ̀ kárẹ̀ ẹ̀yin lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta òde ọ̀kan tẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ ṣèbó náà lọ́mọ aráyé fi múná sọ ó kú oríire ẹ̀sìn òbímọ méjì nígbò bẹ́sì bá bímọ méjì nígbò àwọn mú kan bọ́ sànyà mo láwọn fi kan tó kù bọ́ kó ń sí àwànú mo lámú àmúyẹ̀sìn ṣe láwọn sì mú un lẹ́rú ẹ̀rú gódógbó sanwó ẹ̀sìn nílé bàbá tóbi yín lọ́mọ ẹ̀yin lọ́mọ olódò ẹ̀yin lọ́mọ odò sànyà tó dò kó sí ẹ̀ráwọn ọ̀dọ́ wò yóò wọ́n ṣe kéèké wọ́n láwọn obomi kó sí sẹ́nu mo ní wọ́n ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ náà bomi kó sí sẹ́nu wọ́n ṣe wàràwùrà wọ́n bomi mo ní wọ́n láwọn ó ṣe kíni wọ́n láwọn ó bomi sànyà sọ́sẹ̀ wọ́n ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n bomi sànyà sọ́sẹ̀ lé bàbá tóbi yín lọ́mọ sànyà sànyà dẹ́mi líbàrà àdí omi kó sí mi tó lẹ́nu lé bàbá tóbi yín lọ́mọ ìwọ̀sí nígbò kò kán ní mọ́ra lé bàbá tóbi ọlọ́mọ wa pẹ́ láyé wà gbogbogbò wà fẹ́rìgì jòbì káre ọmọ ẹlẹ́rìn mọ́sà ọmọ eléwé ládọ́gba òróró mọ́rò lé bàbá tóbi yín lọ́mọ ẹ̀yin lọ́mọ tóbi mọ̀mọ́ rẹ lọ́mọ lé mọ̀mọ́ rẹ ẹ̀yin lọ́mọ ẹlẹ́rìn mọ́sà ọmọ eléwé ládọ́gba òróró mọ́rò nílé mọ̀mọ́ rẹ ìyẹn lẹ́rìn ilé ẹ̀yin lọ́mọ ewé kan ni mo pè ìgbà ewé ṣebí náà ló jẹ́ mi lórí ọlọ ẹ̀yin lọ́mọ igi kan eléyìí tó yájìnà ní pópó olówó náà bá ránṣẹ́ pọ̀bá wọ́n ránṣẹ́ pa Aláàfin Ọ̀yọ́ kó wá bá wọn gégi Aláàfin Ọ̀yọ́ bá ránṣẹ́ mo ló pa buké méje ó parara méje ó wá padìtí méje àdìtí ló kọ́kọ́ ń gégi àbùké mo lábùké ló ń gégi bábùké ṣe ń gégi igi yú parara igi nù pòrò kí ni àwọn ń dún parara àbùké gégi kò lè igi gbé àràrá gégi ó fẹ́ gégi ẹlẹ́rìí kanlẹ̀ mo ní bá ṣe ń gégi nìkí nù parara nìkí nù pòròrò kí ni àwọn nù parara ó nù pòròrò mo lára igi dé mo ní ladi tí bá gégi bó ṣe ń gégi nìkí nù wìrìwìrì kí ni àwọn nù wìrìwìrì mo lọ nù wìrìwìrì ní gbogbo olówó ṣèbáàdì tí ló gégi ẹlẹ́rìn kalẹ̀ ní gbogbo olówó lé bàbá tó bímọ rẹ mọ̀mọ́ rẹ lọ́mọ ìyẹn ẹlẹ́rìn ilé ẹ̀yin lọ́mọ ẹlẹ́rìn mọ́sà ọmọ eléwé ládọ́gba òróró mọ́rò ọwọ́ ewé kan ni mo pè pé ewé ló jẹ́ mi lórí ọ̀nà wa pẹ́láyé wa gbogbogbò wa fẹ́ẹ̀dì jòbí ilé ayé rẹ tó bá dé òkú ló máa ń kú
mo ló ní fojú sunkún àwọn òbí rẹ, àwọn náà ní fojú sunkún ẹ, àwọn àbúrò rẹ àtẹ̀gbọ́n rẹ ò ní fojú sunkún wọn lọ́lẹ̀ Elédùmarè ọba. mo ní pé àsọdúnmọ́dú làwọn àsọdúnmọ́dú, àsọ̀rọ̀mọ́dú làwọn àsọ̀rọ̀mọ́dú, àṣegbàdégbà làwọn àṣegbàdégbà. ìkan mọ̀ tiẹ̀ ó mọ̀lé, òjò lámọ̀ tiẹ̀ lárere, bọ́yẹ̀sẹ̀ mọ̀ tiẹ̀ láàjì. lọ́tún ló ó mọ̀ yọ ogún ọjọ́ bí ó mọ̀ bàbá rí àti mọ̀mọ́ rẹ̀ náírà mi sí ọwọ́ ní kí ọ̀dà ọmọ lọ́jọ́ bí rere. jọ́ọ̀sì adéọlá ìyọlá àkànó.